olóyè Sunday Igboho ṣàówó babadami ti wà lẹ́nu ìjàgbara fún gbogbo ọmọ Yorùbá tipẹ́tipẹ́ àmọ́ ọ̀pọ̀ ènìyàn tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ wọn káràmásìkí bẹ́ẹ̀ àwọn míì tí wọ́n láwọn ṣùgbà wọn nígbà yẹn ni wọ́n ti sá lọ tí wọ́n ti dalẹ̀. Ó wá ṣe pàtàkì ká kí àwọn tó dúró tì wọ́n gbágbágbá nígbà tí ó rọrùn àti nígbà tí ò rọrùn. Àwọn èèyàn bíi Lady K pẹ̀lú bí Lady K ṣe jẹ́ obìnrin tó ó dúró pẹ̀lú bí wọ́n ṣe arrest ẹ̀ mọ́ àwọn tí wọ́n kó nígbà tí DSS wá rèdí ilé Ìgbòho ṣá. Ó ṣì pàpà dúró náà síbẹ̀síbẹ̀ kò pẹ̀yìn dà. Ẹ kú iṣẹ́ takuntakun Saheed Ire, Koiki Media, Masbi TV. Bẹ́ẹ̀ ni àwọn kan ṣe díẹ̀ wọ́n sá lọ, wọ́n tún padà ń bú olóyè Sunday Igboho. Wọ́n ti rò pé Sunday Igboho ò lè padà dé mọ́. Ǹjẹ́ rántí bí Igboho ṣe ń jà fún àwọn ọmọ Yorùbá ń gbà yẹn wọ́n sì tún jà lọ́wọ́lọ́wọ́ báyìí lábẹ́ bó ṣe lè kórí. Ṣé rántí fídíò tó ṣẹlẹ̀ ní Ìgàngán nígbà tí àwọn Fúlàní wá pa ọ̀pọ̀ ènìyàn ní Ìgàngán nígbà yẹn tó bloody gan nígbà yẹn, níbi tí Igboho ti ṣe open campaign kó tó di pé ó sá fún ẹ̀mí ẹ̀ nígbà tó di pé wọ́n wá a láti ṣe lọ́ṣẹ́ tó fi lọ sí ìlú Benin pé kó lè gbabẹ̀ lọ sí Germany, àmọ́ wọ́n pin ẹ̀ down ní Benin níbi tó ti lo ọdún méjì kó tó di pé ó tún gba òmìnira. Mò ń bọ̀. Welcome to crossblog XTV. Remember to like, share and follow us. Ṣé ẹ rántí pé àwọn boys àti àwọn èèyàn Ìgbòho kan wọ́n kú sínú raid tó ṣẹlẹ̀ ní Sókà ní Ìbàdàn ní ilé Ìgbòho nígbà tí àwọn DSS nígbà tí wọ́n wá láàrin òru tí wọ́n wá láti wá ṣọṣẹ́ fún wọn. Tẹ́ bá rántí àwọn tó kú nínú raid yẹn rèé o. Àwọn méjì tí wọ́n kú àwọn ní Àfà àti Àdògán ni wọ́n ń pè ní Saheed Àdìsá tí Àfà sì jẹ́ ọ̀kan nínú àwọn ọlọ́wọ̀ tún Sunday Igboho. Àwọn tí wọ́n arrest ńgbà yẹn Abdulateef Amoda Babatunde tí wọ́n pè ní Lady K, Tajudeen Ẹ̀rín Oyè, Díẹ̀kọ́lá Adémọ́lá Abidin Shitu, Jamiu Noah, Ayọ̀bámi Donald, Usman Olúwapẹ̀lúmi Kúnlé, Raji Kazeem, Taiwo Ọpẹ́yẹmí àti Bámidélé Sunday. Bẹ́ẹ̀ náà ni wọ́n release wọn àwọn tí mo fẹ́ dárúkọ yìí: Abdulateef Adémọ́lá, Ọ̀nàlápọ̀, Tajudeen Irinlóye, Díẹ̀kọ́lá, Jubril Adémọ́lá, Ayọ̀bámi Donald, Usman Ọpẹ́yẹmí Adélabú, Ọlákúnlé Olúwapẹ̀lúmi, Raji Kazeem àti Taiwo Ọpẹ́yẹmí Tajudeen. Pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, Professor Banji Akintoye wọn back out o. Ṣé rántí pé bàbá yẹn tún sọ lọ́wọ́lọ́wọ́ yìí pé àwọn ò back out, even nǹkan kan tiẹ̀ má release Sunday Igboho pé àwọn ò pẹ̀yìn dà. Bẹ́ẹ̀ a rí former minister tẹ́lẹ̀ Fani Káyọ̀dé tán ṣèlérí rẹpẹtẹ nínú fídíò àmọ́ wọ́n pàpàdalẹ̀ wọ́n sá lọ náà ni o. Bẹ́ẹ̀ ni láti ìgbà yẹn títí di àsìkò yìí kò tí ì rílì sí nǹkan kan bẹ́ẹ̀ náà bí ó ṣe pé àwọn èèyàn ń retí wọ́n padà wá pé ìrètí wọn wà nínú Yorùbá nation. Ṣé tó bá jẹ́ wípé a ti gba Sunday Igboho láyè láti ràn wá lọ́wọ́ ní ilẹ̀ Yorùbá, bóyá a ti ṣùgbà wọn àwọn tó dalẹ̀ tó yẹ pé wọn ò dalẹ̀ bóyá nǹkan ò bá ti dáa jù báyìí lọ kí a lè gba òmìnira lọ́wọ́ àwọn Fúlàní amúnilẹ́rú, Fúlàní darandaran. Àfi k'Ọlọ́run Olódùmarè kó gbà wá. Kí lè rò tiyín nípa ìrìn àjò Sunday Igboho yìí títí di àsìkò yìí? Kí ni ẹ rò nípa Yorùbá nation títí di àsìkò tá a wà yìí láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí polongo rẹ̀? Kí ni èrò yín lórí àwọn tí wọ́n dúró àtàwọn tán dúró díẹ̀ tán sá lọ, àtàwọn tán dúró díẹ̀ tán sá lọ tán fẹ́ padà wá, àtàwọn tí wọn ò fẹ́ padà wá? Kí lè ròyìn? Ẹ drop comment. Remember to like, share and follow us. Thanks for watching crossblog XTV.